Èmi ọlọ́pẹ́, ẹ̀yin tèmi alálùbáríkà, thank you for joining me. Mo kí everybody, ọkùnrin obìnrin, alhamdulillahi rabbil alamin for today. Lórí fídíò yìí, ẹ̀yin náà rí title, ṣùgbọ́n mo fẹ́ ṣe recommendation kékeré lórí fibroids. Ọ̀rọ̀ yìí gbogbo wa ló bá wí, ẹ ní sùúrù ẹ wò tán. Tí ó bá jẹ́ pé orí TikTok ló ti ń wò, lọ wo full video lórí YouTube tàbí lórí Facebook page mi on Point by Two. On Point by Two public page ni mo ń sọ o. Please follow me. And again, ẹ follow mi lórí YouTube. Like, comment and share. God bless you. So mo fẹ́ ṣe recommendation lórí fibroids tó bá desire. Ó máa wá ní ending. Èmi ẹ fẹ́ kí fídíò pọ̀. Àwọn ìwà wo la fi máa mọ obìnrin tó ń cheat? Tí obìnrin bá ní irú àwọn ìwà mẹ́ta àbí mẹ́rin tí mo fẹ́ kà yìí, there's every possibility pé obìnrin yẹn ń cheat. Alákọ̀ọ́kọ́ tí màá sọ is 100%. Ìyókù wa lè jẹ́ 50 or 70, 50 or 70. Bí alákọ̀ọ́kọ́ yìí, tendency wà pé 100% obìnrin yẹn cheat. Kí ló wá mú title yìí wá? Òun ni story arábìnrin tí wọ́n pè ní Tóyìn Tẹ̀là Ọláréwájú. Tẹ̀là Olúwatóyìn Ọláréwájú, ìyàwó Kọ́lá tí gulegule ń lọ káàkiri nísìn. Tí gulegule ń lọ káàkiri pé ó bímọ 4, nǹkan kò ṣe tọkọ. Àánú ọkùnrin yẹn máa ṣe mí o. Omijé gbọ̀n mi fún arákùnrin yẹn. Ó ní gbogbo nǹkan tó ní láyé tó yẹ kó fi tọ́jú obìnrin ló ń fi tọ́jú ẹ̀. Wọ́n ní kò lè ṣe ni, ó ní irọ́ ló pa, ó lóun lè ṣe. Wọ́n ní bóyá àtọ̀ rẹ̀ ò lè dọmọ ni, àárín yẹn ò clear nítorí nọ́ọ̀sì ò ní Olúwatóyìn. Bóyá ó ti wá carry out to test tó discover pé ọkọ ò lè ṣe, tó bẹ̀rẹ̀ sí ní sóhun gangan ìyàwó á bẹ̀rẹ̀ sí ní ṣe yamayama. But despite that fact, ṣe bí ọkọ àti ìyàwó ni yín, which is a contract, sacred dẹ̀ ni. Ọkọ rẹ̀ ní problem, kí ló dé tó fi tó ọ létí? So ìwà Tóyìn yẹn ó useless gbogbo obìnrin. Ó useless gbogbo obìnrin. Obìnrin yẹn dójú ti obìnrin. Obìnrin yẹn ó dójú ti àwọn ọmọ ẹ̀. Ó dójú ti ìgbésí ayé àwọn ọmọ ẹ̀. Ó dójú ti future àwọn ọmọ ẹ̀. Ó dẹ̀ dójú ti gbogbo obìnrin pátápátá. Ọ̀rọ̀ dùn lẹ́nu wa lórí ọ̀rọ̀ Tóyìn yìí. Ìjọ́ la fẹ́ ṣe léèdà. Last year, same story. This year, same story. Next year, ta ló kàn tó wá tún jáde síta? Èmi ò wá ṣe léyìí o torí àwọn tó ti yàn mọ̀ọ́kà ẹ̀. Mi ò ṣe léyìí torí sẹ́ẹ̀tì tiwa àtàwọn tiwájú. You understand? Àwọn past. Mi ò ṣe fídíò torí tiwa o. Mo ń ṣe fídíò torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Pé nǹkan tó ń ti èèyàn lójú ju olè lọ wà. Nǹkan tó ń ti èèyàn lójú ju olè lọ ó wà. Òun náà ní irú behavior yìí. Ìdọ̀tí ni eléyìí o. Ìbanilórúkọ jẹ́ leléyìí. Báwo ni àwọn ọmọ yẹn wọ́n ṣe máa gbé ládùúgbò yẹn? Báwo ni àwọn ọmọ yẹn ṣe máa continue ní school? Ó yẹ káwọn obìnrin ká mọ̀ ru ọ̀rọ̀ yìí dáadáa ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìwà òṣì, ìwà ìranù, ìwà pálapàla. Ọlọ́run má jẹ́ síyàn o. Ọkùnrin alálùbáríkà, ẹ ní síyàn o. Ẹ ní síyàn. Kínú ọkùnrin dùn níjọ́ ìgbéyàwó, kó sanwó bàbá gbọ́, mọ̀mọ́ gbọ́, owó gbogbo ayé gbọ́, kó sanwó orí, kó ra aṣọ, kó ra yìí, kó ra tọ̀hún, kó ra mọ̀lú, kó ra gbogbo everything. Ó kúnlẹ̀ at the end of the day kó wá lọ fẹ́ useless wife. Isn't it painful? Arákùnrin Kọ́lá yìí sọ níbì kan. Ó náà ò bá ti lọ ìlú òyìnbó ní gbogbo. Àwọn èèyàn rò pé bí yóò lọ ṣe yẹn ni. Àṣé ọmọ èèyàn gidi ni. Ó ní gbogbo àwọn èèyàn ló wà ní òyìnbó ní UK. Pé wọ́n ní kó mọ̀ bọ̀ àmọ́ torí tiẹ̀. Pé tí wọ́n bá ti lè ṣe pépà Tóyìn tòmátò lójú pupa. Pé tí wọ́n bá ti lè ṣe pé òun ò ní tẹ̀lé wọn. You understand? Láti show pé ó nífẹ̀ẹ́ ọkọ arábìnrin yìí despite that fact. Because obìnrin yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ ọdún lẹ́nu ẹ̀. She tries to vindicate herself but ọ̀rọ̀ yẹn kò add up. Tí ọkùnrin yìí lánàá abiyamọ ṣe yín ẹ̀yin obìnrin. But èmi ò fẹ́ kẹ́yin ọkùnrin give up. Òní mo fẹ́ sọ àwọn ìwà yìí. Mi ò fẹ́ kẹ́yin ọkùnrin, mi ò fẹ́ kẹ́ give up. Ẹ̀yin èèyàn sọ yìí pé ọ̀rọ̀ pọ̀. Tá a bá analyze ẹ̀ bá ẹ̀ ní understand. Ẹ má give up. Ẹ rántí pé àwọn obìnrin tó ti wà responsible ṣì wà. Tá a bá ní kí gbogbo obìnrin kọjá, aláàánú tá a bá díjú ká ní kí ẹni burúkú kọjá, ẹni rẹ̀ gan kọjá ànímọ̀. Don't give up. Ṣebí
Family Tóyìn náà tó jóbìnrin òun ló tú àṣírí ẹ̀. Àìmọye obìnrin alálùbáríkà náà ṣì wà. Don't give up. Ẹ má give up nítorí ọjọ́ alẹ́. Ẹ sọ fún arákùnrin Kọ́lá yẹn kó má give up. Obìnrin alálùbáríkà wà. Àmọ́ this time around ẹ má sùn. Ọkùnrin bá fẹ́ ìyàwó alálùbáríkà, ìyàwó tó mọ̀ pé nílé wọn gan ò rí tọ́. Mọ̀mọ́ rẹ̀ ò rí control. Ìwọ wá fẹ́, ó wá sùn, ó hanrun. Mọ́ sùn. Paná ojú kan fìkan rína. Paná ojú kan fìkan rína. Tó bá sùn, paná kan kó mọ́ fìkan rína. Kí wọ́n má gbé kinní kan gbẹ̀yìn. Kí wọ́n má gbé kinní kan gbá tẹ̀yìn ẹ. Kí wọ́n má gbé kinní kan gbá tẹ̀yìn ẹ. There's what we call ewé ìjòkójẹ́. Irú àwọn obìnrin tó ń ṣe pálapàla báyẹn kì í ṣe pé kí wọ́n ya dìndìnrìn. Wàá gbé ewé ìjòkójẹ́ lé lọ́wọ́ ni. Ọkùnrin kankan á wù mọ́. Kò ní wu ọkùnrin kankan, òun náà sì, ọkùnrin wọn ò sì ní wù. Èyí tó bá ṣe mistake gan tó ní òun jẹ àjẹsára kan tó rí tó toast ẹ̀ gan, ó wá lé wá sọ fún ọ. Yes, àwọn ọkùnrin kan ṣe iṣẹ́ débẹ̀. Okay, ọ̀rọ̀ ti ń pọ̀jù ẹ̀yin ti tèmi. Tí ìwọ bá fẹ́ mọ obìnrin number 100%, àwọn obìnrin tó bá ti lè travel jù. Obìnrin bá lè travel jù. Ó ń travel. Àní gbogbo analysis tí mo fẹ́ ṣe yìí, gbogbo ẹ̀ ni Kọ́lá kà as attribute ara Tóyìn. Gbogbo ẹ̀ ló kà as attribute ara Tóyìn. Otherwise, báwo ló ṣe ń rí àwọn ọkùnrin yẹn lọ́dọ̀? Obìnrin bá ti lè travel jù. Ẹ̀yin kò sọ pé tó bá ṣe business, think about it. Tí wọ́n gan bá ṣe business alálùbáríkà, ò ní mọ risk ìgbésí ayé rẹ̀ every time. Tó bá ṣe pé nǹkan kan wà ńbẹ̀. Tó bá ti ń travel jù tí ò nídìí, tí ọkọ náà ò mọ reason. Tí ọkọ ń béèrè pé travel ṣe wá pọ̀ báyìí, ṣé bó lọ last week, kí ló dé? Ayé technology la wà fún ẹni tó bá ṣe business. Wàá send owó, wọ́n á send ọjà sí ẹ. Tí obìnrin bá ti lè travel wèrè jù tó ní reason, obìnrin yẹn 100% on cheat. A ní àfẹ́ mistake fún àwọn tó ń bọ̀ lẹ́yìn sẹ̀. Ẹ̀yin ọkùnrin ẹ stand up. Ẹ stand up. Àwọn obìnrin ìyàwó yín mi ò wá travel. Ẹ̀yin ọkùnrin mi gan ẹ ní ìpè tó máa fi dé. Bí ẹni pé ṣíṣe lẹ gbóúnjẹ yín fún lóńgbò jẹ, bẹ́ẹ̀ ló ṣe rí. O ní confirm ibo ni ìyàwó ẹ fẹ́ sùn. Ìyàwó ẹ, okay, ó tiẹ̀ mọ̀ pé yes, ó fẹ́ lọ ṣe business. Àbí o mọ̀ pé ìyàwó rẹ̀ ní project kan tó ń ṣe ní village. Yes, she needs to be there. Ìwọ ọkùnrin yóò ní pé ìyàwó rẹ̀ ti lọ, ìwọ náà ti bẹ̀rẹ̀ títí ẹ. Tó máa fi lọ, tó máa fi dé, á jẹ́ pé ìwọ lọ gbóúnjẹ rẹ fún lóńgbò jẹ. You need to follow up, obìnrin. You need to follow up. Ní tó bá follow up gan, bóyá kò ní ṣe wà pálapàla. Èyàn tó bá ní lẹ́jẹ̀, obìnrin tó bá fẹ́ ṣe ó máa ṣe. Ṣùgbọ́n ó máa caution. Kò ní dàbí ewúrẹ́ tó sọnù téèyàn kankan ò béèrè ẹ̀. Ìyẹn number 1. Number 2, tó dẹ̀ tún jẹ́ attribute nǹkan tí Kọ́lá sọ nípa Tóyìn. Obìnrin tó bá wà grateful. Ungrateful women because torí pé kí ni? Èyí tó ń fún yẹn kò tó èyí tí wọ́n fún ta. So kò ní appreciate. Ungrateful women. Although eléyìí is not like 100%, but 70% obìnrin tó wà grateful, wọ́n cheat. Ẹ má gbàgbé, mo ní 70%, not like 100%. Yes. Number 3, obìnrin tó bá lè ṣoge jù, oge àṣepajúdé mọ́ wọ́tà náà. Irun yìí ò gbọdọ̀ di next week. Èékánná yìí ò gbọdọ̀ di tọ̀la. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn. Ṣó yé ẹ? Ẹ má gbàgbé, eléyìí is not 100%. Eléyìí ká fi sí 70 to 50%. Oge burúkú. Then àwọn tó fẹ́ close mọ́ 100% lórí àwọn ológe wèrè yìí nínú obìnrin. Òun ni kó soge, ọkọ rẹ̀ ò sílé, wàá soge, wàá lọ ibi tó wù ọ́. Àmọ́ once ọkọ rẹ̀ bá ti dé, oge yẹn ò ní ṣoge yẹn mọ́. Ó fẹ́ lè mọ oró sọ káàkiri táwọn èèyàn mọ wẹ̀. Kí ló tún dé? Irú obìnrin bẹ́ẹ̀ yẹn ọkùnrin, ẹ fúnra sí. Obìnrin tó jẹ́ wípé wọn ò rí control láti ilé rẹ̀, wọn kò ní ìyá dáadáa. This type of story ó link mọ̀mọ́ rẹ̀. Irú àwọn obìnrin yẹn ẹ fúnra sí. Obìnrin tó ní oníbàáwí. Obìnrin tó jẹ́ wípé mọ̀mọ́ ẹ̀ kò gbọ́ràn sí bàbá ẹ̀ lẹ́nu. Ta ló fẹ́ fẹjọ́ sùn? Nígbà tó jẹ́ pé mọ̀mọ́ gan ṣe irú wà bẹ́ẹ̀. Irú àwọn obìnrin yìí 50% wọn náà yàlè. Ẹ wise up. Ọ̀rọ̀ yìí ti pọ̀ and bẹ́ẹ̀ lọ. Ẹ yára yín ní brain. Ẹ ń sọ yí pé DNA. Why must you wait for pé kọ́kùnrin kan bá ìyàwó rẹ̀ sùn kó bímọ kó tó wà wá sọ pé wàá mọ̀ ṣe DNA? Ìyàwó tó fowó fẹ́ tó fò sókè tó ṣe báyìí níjọ́ ìgbéyàwó. Ṣé túláàsì ni kéèyàn míì tún mọ́ dó ni? Ṣé túláàsì ni kéèyàn míì dó ni kí ìwọ tó wá mọ́ sọ wípé you be waiting for DNA?
must another person ti kan bọnú kan fún ìyàwó rẹ wàá wá máa sọ pé kó di oyún pé wàá máa ṣe DNA lọ́spítà àìmọye manipulated DNA àti sìn yìí ló yẹ kẹ́ ti múra sí ọ̀rọ̀ yín àti sìn ló yẹ kẹ́ múra sí ọ̀rọ̀ lẹ́yìn gbogbo èyí tí mo sọ as physically tell take care of ewé ìjòkó jẹ́ tó bá sì mọ̀ pé o mọ̀ kan yes ẹ padà sílé ẹ lọ bèrè pé kí ló ń jẹ́ ewé ìjòkó jẹ́ ẹ gbé lóbìnrin lọ́wọ́ wọn á wù ó náà ní wù wọ́n ìwọ nìkan ni sá àbí kí ni ẹ̀sìn ní abẹ́rẹ́ ẹ̀sìn ní gbẹ́rẹ́ patamọ́ ẹ̀sìn ní gbẹ́rẹ́ patamọ́ ìyẹn lọ ókè ìwọ ni ò lè ṣe gbogbo yẹn níjọ́ ìgbéyàwó ẹ mèpè ní èpè ẹ mèpè ẹ mọ sànpọ̀nná ẹ lọ ẹ ní òrò lé ọ̀pọ̀lọpọ̀ yẹn sọ pé àdínní ó náà ni wọ́n fi ń kó yín lómi ẹbẹ̀ lọ́ǹtà ẹ padà sílé ẹ lọ padà lọ sọ̀rọ̀ lé mo mọ àwọn set of people kan nílùú wa yìí after marriage obìnrin yẹn máa ń dúró fún 1 week tí wọ́n sọ̀rọ̀ fún yes kò ní ṣe kí ni kò ní yàn àlè tó bá yàn àlè burúkú ara bẹ̀rẹ̀ sí ní yún ni àfi tó bá confess níbo lẹ́yìn sọ ti yín sí ẹ ti sọ ti yín nù àbí ókè ẹ tiẹ̀ wá marry ẹ̀yin ò mọ ayílála ni ẹ gbéra yín lọ sí ayílála ẹ lọ ṣe swear ókè ẹ̀yin ò mọ òkèǹgà lọ́nà yíbò òkèǹgà ẹ lọ síbẹ̀ ẹ lọ ṣèbúra àní òrò lè tiẹ̀ ẹ sọ gbogbo ẹ̀nù because ẹ̀yin obìnrin ṣé ríru kíní gan ó benefit yín ni tó bá rántí pé ọkọ ẹ ti ṣerú kan báyìí fún ẹ wàhálà ẹ̀rù àti sí abẹ́ fún ẹlòmíì máa bà ẹ́ but be a responsible woman bí mi gan ṣe topic yìí sí èmi gan kọ́gbọ́n mò ń learn so many things on social media we are learning ọ̀rọ̀ yìí báyìí sí mo fẹ́ kẹ́yìn ẹ̀yin púpọ̀ kẹ́lẹ́ èmi náà dẹ̀ ti learn yẹn enough of this ẹ̀yin ti tèmi o fẹ́ mú ìyàwó rẹ o fẹ́ kí ìyàwó rẹ ṣe yàmàyàmà mọ́ sùn o paná ojú kan fìkan rí náà ni o paná ojú kan fìkan rí náà mọ́ sùn tán wọ́n fi gbogbo ara sùn tán ẹ̀yìn kan sùn o rò pé wọ́n kọ́ sójú ni okay fídíò yìí ti lọ fibroids yes wọ́n ní genetics is not all about genetics hereditary you understand nígbàgbọ́ tèmi kódà irú àwọn èmi ò mọ mo ń wá bí mo ṣe fẹ́ líǹkì àwọn abẹ́rẹ́ family planning yẹn mo fẹ́ líǹkì ẹ̀ mọ́ bóyá ó lè cause fibroids mo fẹ́ líǹkì ẹ̀ mọ́ mi ò tí ì rí enough data but ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ fi sí quote because nínú ìwádìí a rí pé àwọn obìnrin mi ò ṣe family planning and wọn ò ní fibroids gbogbo obìnrin ló ní tendency àti kí fibroids yìí nǹkan tó ń grow tó ń ju fibroids yẹn gbogbo obìnrin ló ní tendency you understand me but kí ló máa fà á títí tí ó tún wá ṣe gọbọi tó wàá kọjá agbára òun ni èmi ń wò ó mi ò mọ bí mo ṣe fẹ́ ṣe torí pé kí ni àwọn tó ò ṣe family planning yẹn ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ wọn escape àwọn tó wá ṣe sóye yín ó dàbí pé mi ì sọ pé gbogbo wọn o ẹ má ṣe mi gbọ́ o sóye yín èmi bí mo ṣe wà yìí mo ń wo like 5 examples but kò tí ì sí ọ̀rọ̀ tó fi múlẹ̀ dáadáa but ẹ̀yin ẹ fi sí quote okay as a woman o ní tendency láti ní fibroids láti kó overgrow ni mo ń sọ yẹn kí ló fẹ́ máa wá ṣe include turmeric ẹ máa mu tea turmeric ẹ máa mu tea turmeric ìwọ tó wá ti ní tó ti wá gàǹgàtì kò kí ń ṣe pé àní apps tó lè take care bẹ́ẹ̀ bleeding lè pọ̀ tó bá ti gàǹgàtì yẹn èmi máa ń sá fún ẹ lọ sí hospital bẹ́ẹ̀ tó bá jẹ́ pé multiple ni tó kàn fọ́n káàkiri even as operation mélòó lẹ fẹ́ yọ nínú ẹjẹ́ adípèlé the best thing is to drink láti shrink ẹ àsìkò gbà mí láyè láti sọ so many things apps lórí ẹ but nǹkan tí mo mọ̀ wọ́n ti find out pé ó ní fibroid ó wá jẹ́ multiple àwọn kéèké yẹn tó fọ́n ká unripe pọ̀pọ́ ewé awẹ́dẹ ewé tí wọ́n máa ń pè ní awẹ́dẹ wẹ̀rìṣà lọ sọ́dọ̀ àwọn alágbo aloe vera náà lè help nínú ẹ̀ àti turmeric ẹ máa papọ̀ ẹ máa fi ṣe juice
Irú unripe pawpaw yẹn, ìbẹ́pẹ ni pawpaw, unripe pawpaw yẹn ẹ là á sí méjì. Tó bá là á sí méjì, tí orí rẹ̀ yọ́ dànù, èyí tó form orí ẹ̀ ní side méjèèjì yẹn yọ́ dànù, èyí tó form ìsàlẹ̀ náà yọ́ dànù. Kó há gbogbo tẹ̀yìn ẹ̀, kó wá pieces ẹ̀. Ṣóyé? Irú mẹ́rin yẹn, irú odidi yẹn, share ẹ̀ sọ́nà mẹ́ta. Juice ẹ̀ mú láàárọ̀, mú lọ́sàn-án, mú lálẹ́. Yes, o lè ṣe yẹn like 3 times per week. Ìwọ tó bá ní, ó máa shrink ẹ̀ fún ẹ gradually. In the treatment of it, another drink náà wà tá à ń drink for it. Ṣóyé yín tó lè help, tó lè shrink ẹ̀. Tí àsìkò bá wà, mo lè tún padà wá sọ níjọ́ mi. Yes, but ìyẹn take it as máa mú bí juice. Kí ìwọ náà tún wá any other thing tó lè fi support. Yes, anything tó bá ń jẹ, yes, maybe your diet máa fi turmeric sí. Nínú àwọn tó lè help fibroids oní brekese, tó lè help fibroid oní brekese. Nínú èyí tó lè help fibroids, òun náà ni ewé ẹ̀yìn olóbe. Èyí tó lè help fibroids, òun náà ni ginger. Èyí tó lè help fibroid, òun náà ni cinnamon. Èyí tó lè help fibroids, òun náà ni garlic. Nínú èyí tó lè help fibroids, òun náà ni atari. Èyí tó lè help fibroids, òun náà ni kànáfùrù. Gbogbo èyí tí mo mention yìí, form ẹ̀ one way or to the other. Kó ṣe púpọ̀, kó máa fi ṣe tíì mu lẹ́yìn juice yẹn. This is on point by 2 using my words for others. Bye for now.